òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la ni á dára. Àyíká mi lójú, bẹ́ẹ̀ sì ni ó yẹ ní èké. Ọjọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la ni á dára. Nǹkan yìí dá mi lójú, bẹ́ẹ̀ sì ni ó yẹ ní èké. Ọjọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la ni á dára. Nǹkan yìí dá mi lójú, bẹ́ẹ̀ sì ni ó yẹ ní èké. Ọjọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la ni á dára. Ìrètí máa ń bẹ o, ibi tí a fẹ́ lórí. Ìrètí máa ń bẹ o. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé ńlẹ́ lóko lájò. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, ẹ fọwọ́ yín kó èrè ọlà wálé. Ẹ wàá gbé ilé ṣe rere, ẹ ní gbé sájò, ẹ ní fìpọ́njú lájò. Gbogbo ẹ̀yin òǹtajà àtàjìrì lẹ́ máa tà, àpajìrì lẹ́ máa pa, ẹ ní máa pàpàtúká. Èṣù ò ní bá yín nájà o. Ìpọ́njú ò ní bá yín nájà o, gbèsè ò ní bá yín nájà o. Ayé ò ní bá yín fojú nájà, wọn ò ní bá wọn ní kawọ́ ọwọ́ yín o. Ẹlòmíì ṣe ń tà tó, ti ń pa owó tó, àárẹ̀ ní fi ń wò. Ayé bá káwó nìyẹn. Ọ̀tọ̀ la ṣe rí. Bẹ́lòmíì ti ṣiṣẹ́, iṣẹ́ tó ṣe fógún ọdún. Iṣẹ́ tó ṣe fọ́gbọ̀n ọdún, bó ṣe ṣe é tó ọ̀hún náà kò lè tọ́ka sí nǹkan ọ̀kan pàtó. Èyí yòówù náà tó tún wá gbèsè ń bẹ̀, ọ̀tá rẹ̀ tún tà á, omi ìfi san gbèsè tàbí kó fi wú àárẹ̀. Èyí yòówù nú gbogbo ọ̀rọ̀ wọ̀nyí kò ní jẹ́ tiyín. Gbogbo ẹ̀yin ọmọ ológo tẹ́ máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ etí ìdùnnú etí ayọ̀ tẹ́ máa fi gbọ́ ìtumọ̀ àláyé, ara ò ní ní yín o. Ara níní gúgúrú tí fi ta, ara ò ní ní yín. Bára bá dẹ ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ á dẹ̀. Ara ó dẹ̀ yín fowó, ara ó dẹ̀ yín fọmọ. Ilé ayé yín ẹ̀ ní mọ̀ nira. Orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala àtúmọ̀ àlá 08032983298. Àlá yìí ó wọ́pọ̀ láwùjọ. Àlá yìí ó wọ́pọ̀ láwùjọ, àlá tó sì dáa ni. Láti kékeré ẹni, èèyàn máa lárú àlá yìí, lágbàlagbà èèyàn máa la. Àlá tá a mójútó dáadáa ni, kìí sàlá tá a fojú yín dànù. Tí èèyàn bá ń lá àlá yìí, a máa tọ́ka oore ìdùnnú fún èèyàn ni. Tí arísìkí bá ń bọ̀ wá fún èèyàn, tó bá ń lárú àlá yìí, arísìkí náà yóò tó ọ lọ́wọ́. Tí èèyàn bá wà nínú ìpọ́njú, tó bá bẹ̀rẹ̀ sí ní lárú àlá yìí, tó bá sinmi àdúrà àtàwẹ̀ àti sàárà, àlá rẹ̀ yìí yóò di ire, yóò lé ibi dànù, yóò di ire. Tí èèyàn bá ń fọwọ́ rẹ̀ já èso lójú oorun, tí èèyàn bá ń já èso lójú oorun, àrísìkí ni, ìbùkún ni, ìṣínà ọ̀la ni. Àlá tí máa nu omijé ẹnu nù ni, tí yọnu kúrò nínú ìbànújẹ́ ni. Tí aláboyún bá ń lárú àlá ìfọkàn ẹ̀ balẹ̀, àbíyè ló bì ò ní bàbí kú. Èso yìí náà làá tún wá fi ṣe sàárà fáwọn ọmọ wẹ́wẹ́, ìwọ náà ò sì jẹ́ ń bẹ̀. Tí ọ̀nà bá dí mọ́yàn, tí èèyàn bá ń lárú àlá ètò sì ń ṣàdúrà, èso yìí náà ló tura, ó bless ẹ̀, ìwọ náà jẹ́ ń bẹ̀, ó tún fi ṣe sàárà. Tí a bá jẹ́ ẹni tí ń wá ìyàwó, tó bá ń lárú àlá ìfọkàn ẹ̀ balẹ̀, ó níyàwó gidi láyé, ó sì bí ọmọ gidi láyé. Ra èso yìí kó bless ẹ̀ kó jẹ, kó sì fi ṣe sàárà mẹ́. Àlá yìí dáa gan ni o, ó dáa gan ni, kò sí yín dànù. Ẹ wá gbọ́ o. Tó bá jẹ́ pé bí o ṣe ń já èso yìí, wọ́n ń gbà á lọ́wọ́ rẹ̀, ẹnìkan ń gbà á lọ́wọ́ rẹ̀. Bó ṣe ń já èso yìí, wọ́n ń gbà á lọ́wọ́ rẹ̀, òun tún á le díẹ̀. Òun tún le díẹ̀.
bó ṣe ń rí ṣètò àwọn ẹni ìkà lójókòtì tí wọ́n ń gbarí sí kí ìdánù lọ́wọ́ rẹ̀ má dààmú ara rẹ̀ àdúrà náà ló ṣe ó tún á fi èso yìí náà ó tún fi ṣe sàrà bákan náà ọ̀gbọ́ èso yìí náà ló tún fi ṣe sàrà ọlọ́run yóò sì yà ọ́ ya ọ̀tá yìí ẹni tó fẹ́ máa gbárí ọwọ́ rẹ̀ yìí tó yẹ pé gbogbo èrè tó ń jẹ lórí iṣẹ́ rẹ̀ gbogbo bó ṣe ń ṣe kìràkìtà tó òun lọ fẹ́ máa jẹ ọlọ́run yóò bọ̀ gbàgbára kó lọ́wọ́ ẹ̀. tí èèyàn bá ń lá àlá yìí tó bá jí ọmọ ọṣẹ́ lọ́ndà ọ̀gá kan tí ń lárú àlá yìí tó o bá tètè kúrò lọ́ndà ọ̀gá yìí àti ga olúwa rẹ̀ yóò di nǹkan díẹ̀ o èyí ń tọ́ka sí pé arísìkí ẹ̀ ju tọ̀gá tó ń bá ṣiṣẹ́ lọ ṣùgbọ́n tó o bá sì wà ń bẹ ọ̀gá yìí nìkan ni wọ́n máa dán lówó kọmíṣọ́ọ̀nù wọ́n máa gbà ẹ gbọ́ mi yé àlá yìí ẹni tó bá la ẹni ìbùkún ni ẹni ọlẹ gbogbo ibi tó bá dé tó bá ṣiṣẹ́ wọ́n máa mọpa rẹ̀ ń bẹ ayé wọn lápá o òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ ire ayọ̀ wo ní tà sí wa bí òjò bá rà sílẹ̀ ilẹ̀ àgbàtura bójò bá rọ̀ sílẹ̀ ilẹ̀ àgbàtura ayé gbogbo wa yóò ní ìtura àní mọ̀nira owó àní mọ̀nira lórí ọmọ lórí ọkọ lórí ibùjókòó àní mọ̀nira bí ọ̀tá bá pọ́gbọ́n sójú wọn lá máa gbé dáadáa sí bọ́pọ̀ èèyàn sì pọ̀ tó láyé o à ń wòrùn lókè à ń wòṣùpá lókè ní o ọwọ́ ẹnìkan ọ̀ka o apá ọ̀tá ò ní ká gbogbo wa gbogbo alágbára ayé ohun tí wọ́n bá wù kí wọ́n sọra wọn dà agbára wọn ò ní ká wa o orúkọ mi ni Lùkùmọ́nà máa yádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá àbí tẹ̀síṣẹ́ o gbogbo àwọn èèyàn ló wà nínú gúrúùpù ọ̀fẹ́ ni 08032983298 má fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ fún mi o sì má fi WhatsApp kọ̀ pè mí o ọgbọ́dọ̀ kọ́kọ́ wà nínú gúrúùpù yìí náà kó tó di pé wọ́n máa pè mí ẹ rí ànúgbà o ayé ní ẹ̀ẹ́ní mọ̀nira o ẹ̀ẹ́ní mọ̀nira o ẹ̀ẹ́ní mọ̀nira o bí bá ti wá dọ́wọ́ rẹ má dàá dúró wọn náà máa ṣí àrẹ ọ̀nà tí aláì pín sí pọ̀ ṣùgbọ́n wọn bàtà akọ̀ṣọ́ mẹ́ni kò ní dojúrú mọ́ wa lọ́wọ́ o ire kàbìtì. níbi tí a fẹ́ lulẹ̀ bó bá tilẹ̀ gbọ́ òórùn omi yóò yọ jáde. Ọ̀yẹ́dá mi dájú bẹ́ẹ̀ ni oyè mi yẹ fẹ́. Ọjọ́ òní bá tilẹ̀ kóró, ọjọ́ ọ̀la ni á dára. Bí mo bá fi gúgúrú ẹ̀pà, gàrí lóní ẹ̀gbá, èyí kì í ṣe bànújẹ́ fún mi. Ọjọ́ òní bá tilẹ̀ kóró, mo mọ̀ pé ọ̀la ni á dára.